ìjínigbé tí wọ́n jí wa gbé yẹn kó máa dókun pátápátá. Torí pé àwọn tí ìta bá ti ń bọ̀ fóun tó lè wá. Báyìí ni olóyè Sunday Ìgbòho Òòṣà ṣe àbẹ̀wò sí ìlú Ìgbómìnà àti agbègbè rẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Bákan náà ni olóyè Sunday Ìgbòho ṣe ìpàdé pẹ̀lú àwọn olórí ikọ̀ ẹ̀ṣọ́ ààbò ti ìlú Ẹkùn èyí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀. Ẹ má gbàgbé pé lónìí ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìlú Ẹkùn ẹ̀ka ti ìlú Ìgbómìnà ní ìpínlẹ̀ Kwara. Ẹ wo olóyè Sunday wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn níbi tí wọ́n ti láǹfààní láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Lẹ́yìn náà ni wọ́n tún ṣe àbẹ̀wò sí ọba aládé kan láàrin ìlú. Ẹ wo oyè olóyè Sunday Ìgbòho ti ẹ̀gànkọ́ ti ètìbọ̀lẹ̀kọ́ àìsínbẹ̀ láì bá wọn dá sí. Ẹ jẹ́ ká bá wọn rìnrìn àjò lọ síbi tí olóyè Sunday Ìgbòho ti gba iyì tí wọ́n ti gba ẹ̀yẹ ní ìpínlẹ̀ Kwara. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé, ẹ má gbàgbé láti subscribe, láti like, láti share kí a lè polongo àwọn ohun ribiribi tí olóyè Sunday Ìgbòho ń ṣe. Ó yá o, ẹ jẹ́ ká bá wọn débẹ̀.
pé ẹ̀yin lọ́lọ́run gbé dìde lásìkò yìí bóyá láti wá gbà wá lọ́wọ́ àwọn amúnisà lágbára Ọlọ́run ní gbógun lọ. tí bẹ́ẹ̀ mínísítà ọ̀fẹ́ ṣe rẹ́kọ̀dù kan nípa tá ń ja ogun ọmọ abẹ́lé lájọ́ náà ó ní àlọ́ adára àbọ̀ àtùwọ̀n yóò tẹ̀lé e lórí. bẹ́ẹ̀ ti wá bí ìjọba ìdílé láyọ̀ ó gbọ́ ẹ̀yìn tẹ̀ dìde láti wá pàdé àdìgbò òòtàn ẹ̀ mọ̀jọ́ òní sí rere. gbogbo gbàtẹ́ bá lò ní abúrúkọ òní ṣe yín gbàtẹ́ bá ìgbàlà sílé ẹ̀ ó balẹ̀ láyọ̀ ẹ káàbọ̀ sí. ìgbà tó sì tẹ̀wá kalẹ̀ àwọn òṣèlú eléyìí àwọn tí nígbà ìwáṣẹ̀ wọ́n pe kí nìkan ní ọ̀wẹ̀ tábà ń sábà sí lọ́dọ̀ kílẹ̀ ní ọ̀wẹ̀ tábà fẹ́ lo owó máa pe ẹlòmíì láti bò míì tí wọ́n fi lè rí okoro dáadáa ọ̀wẹ̀ náà wá bẹ̀ ọ́ ní o. a pe olóyè Sunday wá wá ọ̀wẹ̀ pé kí ọlọ́run ọba kó lè kápá gbogbo tí yàrá àlọ́ síbi kan wọ́n ní pé tí olóko bá dúró ṣe tẹ̀lá fún gbogbo àwọn olóko àwọn èkúté kí ló ṣe. wọ́n fà á. wọ́n bá ti gbà wọ́n dà wọ́n sọ pé tọ́ba ti tún ká sáwọn tó kọ̀ àwọn sì fọkàn balẹ̀ pé àjọ bí tó pa wá pọ̀ ní ìpínlẹ̀ yìí. àṣẹ wa. wọ́n lọ wọ́n la gbogbo pé obìnrin tó bí wá ní ẹ̀mí ṣiṣẹ́ o. àmín àmín. yìí tẹ wá yìí ọkùnrin tó balẹ̀ ní pé ó ní Yorùbá máa ń kó òwe wọ́n ní ẹlẹ́rù ní kọ́kọ́ gbẹ́rù. níbi tó ti wúwo ara yóò kó bàkọ́ fẹ́. àwọn ìjọba wa ń ṣe àwọn àná tó fẹ́ kẹ́ wá fún wa. ẹ ṣe nípò tá à ń kúrò yín ẹ̀sìn òkè ìrọ̀lẹ́. ẹ̀ẹ́dì ìgbé níbi tá a wà yìí. ìgbà táwọn èèyàn kú dé ó ní àlọ́ ṣùgbọ́n kó o sì láàrin gbogbo mọ́. láti ẹ̀dùn ní pé bẹ́ẹ̀ bá tó má ṣe kúrò nígbà yìí lásán. olóòmí máa ń wo títọ̀ dáadáa. ọmọ kan sọ pé òun ò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní kọjú àfọ̀ bẹ́ẹ̀ tó sáńdé. dídì má bẹ̀rù lára rẹ̀ olóòmí ti kú. ìyá tó máa lọ. inú mi dùn pé bàbá wa tó jẹ́ olórí ìwẹ̀kùn bàbá wa bàbá onígbìn wọ́n ti lọ bá wọn ṣe mítìrì tí mo ní kàn lọ bẹ̀. ìgbà tí wàhálà àtàwọn ọ̀dọ́ wa nígbòho ṣẹlẹ̀ àjọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Kwara State government commissioner of police yìí ni torí bàtà wọnú gbóyè tá à ń gbóyè bọ̀ àwọ̀ Kwara àwọ̀ Káyàmá àwọ̀ gbogbo owó dé ìgbẹ́tì yẹn bọ́ọ̀nì yẹn àwọ̀ bẹ̀ ẹgbẹ́ àti kọjá ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa mo wá pe commissioner of police fúnra mi àìjí ní kí n pè é mo wá pe CP pé a ti ń wọnú ọ̀dọ̀ yín o ẹ̀dẹ̀ ní láti bá àwọn ọlọ́pàá yẹn sọ̀rọ̀ àwọn ọlọ́pàá tí a yìí fún mi àwọn RRT àwọn náà dúró wọ̀nyí ọlọ́pàá ni wọ́n látọ̀dọ̀ bàbá wa Inspector General of Police Dísù. èmi ọmọkùnrin lágbo fi ọrùn pé bàbá nígbàtà arúgbó débi bàbá àti wọnú ìlú bòmí bàbá ó pé àìjí máa pe commissioner police yẹn pé àwọn ògbó ti débi báyìí fún mọ́tò pọ̀ dáadájú ọlọ́pàá tó mọ sẹ́ǹsẹ́ nìyẹn. The same thing director of SS tó ṣe Àjàyí èmi ọmọkùnrin lẹ́ni tàǹtí bá fẹ́ wọ́n lè dá mi lóhùn wọ́n fún wa support ọlọ́run níjọba àjẹ fún wa láyé láti pé bàbá Tinubu fẹ́ràn wa àwọn tá à ń tóra ní Yorùbá bá fẹ́ràn Yorùbá yà fẹ́ràn Yorùbá tó bàbá Tinubu ẹ̀yà là ń sọ yìí ìran Yorùbá ẹ̀jẹ̀ kan náà ni wá ẹ̀jẹ̀ kan náà ni wá kò ẹ̀jẹ̀ kan ni wá wàláhì ìbúrọ̀nbúra ẹ̀jẹ̀ kan náà ni wá tí ọlọ́ọ̀bá fẹ́ nìkan lágbára láti ṣe kankan tí ààrẹ ń dá àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ wáyé kájọ sí papọ̀ ní so now nígbà tí mo wá bí lẹ́nìí mo rí pé àwọn ẹ̀fọ́ aláàbò sójà ọlọ́pàá wọ́n ti ṣiṣẹ́ dáadáa fìjìláńté kọ̀mọ́ndà fìjìláńté yìí àti wà ó tójọ́ mẹ́ta èmi àti wọn máa ń sọ̀rọ̀ dáadáa kó tó di pé gbogbo wàhálà yẹn ṣẹlẹ̀ nígbà tí mo wá fẹ́ mọ bọ̀ nbí mo kàn sí wọn mo ní kí àbúrò mi kan ọmọjọmọ lọ kó kàn sí wọn òun rè mo ní kó kàn sí wọn pé mo kàn bẹ́ẹ̀ wíwá tí mo wá lẹ́nu mo wá ibi gbogbo ibi tí àwọn ìjọba wa ti ṣiṣẹ́ dé káwa náà fọwọ́ kún wọn torí pé àwa fúnra wa la lè sáláàbò fúnra wa àwa ọmọ ìlú la lè péjọba pé nǹkan kan wáyé ṣẹlẹ̀ nínú gbogbo wa nínú ìlú wa níbi báyìí gbogbo ètò yẹn la máa ṣàlàyé fúnra bá ṣe máa ṣe tí àlàáfíà ọdẹ wà pẹ̀lú ògo Ọlọ́run gbogbo nǹkan tá à ń ṣe fúngbà díẹ̀ náà ni tàbá fọwọ́ ara abá fi wọ́n sowọ́pọ̀ ètò ìjínigbé tí wọ́n ń jí wa gbé yẹn kó máa dókun pátápátá torí pé
àwọn tí ṣàdínnígbé yẹn àwọn báńdíìtì yẹn kì í ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn ọ̀gá náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n fi ń sọ̀ sí ìpèlú sẹ́yìn àwa fúnra wa la máa fi mú pínlẹ̀ láàrin ara wa á mójútóra wa fúnra wa á yẹra wa wò God bless my brother tí a bá yẹra wa wò tá a dó tira wa ọkàn bàbá wa balẹ̀ ìgbà tí àwọn bàbá wa náà wà nípò tí àwa wà yìí kò bàjẹ́ lórí wọn báyìí àwọn ọ̀dọ́ kan ká jẹ́ kó bàjẹ́ lórí wa kò yẹ ká ṣe bẹ́ẹ̀ báyìí ká fún àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ni àwọn là ń dà wọn láàmú gbogbo báńdíìtì wọlé ìlú yẹn a lè kó ní wọn fúnra wa àwọn báńdíìtì yẹn ò bí sìgìdì rárá mo fi ọlọ́tọ̀ lẹ̀ mi búra wọn ò ní dúró tábàjọ fọ́sowọ́pọ̀ tábàwọlú kó tí wọn ò ní dúró de wa kó kọ́lọ̀ búra a lè sọ ìlú wa fúnra wa tí báńdíìtì ò ní dúró rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá aró là ń pa yìí ok o ti dé Kwara nísìnyí. Gbogbo wa ṣe pátápátá pàtó wà yín nísìn. Gbogbo lajà rẹ ti dẹ́rù bà wọ́n rẹ bí. Èmi mọ̀ wípé gbogbo èmi ní baba á ti baba ńlá àti ẹnìkan kò sì lè dẹ́rù bà wá ń bẹ̀ torí pé ìlú bàbá wa ní àdẹ̀fẹ́nusẹ́ ṣé ẹ bá ní àfẹnusẹ́ ni tàbá ti ń bọ̀ fún òjò lè wá. ẹjọ́ àwọn tí wọ́n bẹ nugbó àwọn bàbá wa ní kíní kan bẹ nugbó wọ́n ló ń dún màwùrù màwùrù. àti ẹ̀sìn ìkẹkẹ nugbó ìbẹ̀rù ọlọ́ọ̀ba òun ní bẹ nugbó yẹn. Bùbá àwọn tó ń bẹnu tó ń bẹ̀rù bàbá yẹn àwọn ò ní bẹ̀rù Ọlọ́run bá lọ́kàn òun náà ṣe ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run bá tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ bí kó wa láyà jẹ but now àwa náà ṣe tán láti sọ fọlọ́n pé ìwọ Ọlọ́run gbogbo àwọn ọ̀tá wa tó wá àwọn bàbá wa tó ń jí wọn pé tó ń ṣe àmà àmà pẹ̀lú wọn ọlọ́ba àdógún wọn bólẹ̀ Ọlọ́run wa ní sọ̀kalẹ̀ wá dógún wọn bólẹ̀ àwọn abúra. Wa ni kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yìí lọ́kẹ̀ balẹ̀ o gbogbo wa tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandit ní Kwara State bóyá kò máa sá lọ sí Kogi o torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá gba owó ẹ̀ níbi ètò bandit nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà bíbá yìí á bandit wọn náà ní o. Thank you.
onírúurú ìdílé àbámọ́ rí àtẹ̀bí ìjòkólé ọ̀fẹ́ yìí owó ti sáyé ga gidi lọ bí kò ní fún wa ẹni tó ṣe àǹfààní ẹ̀yà ilé ẹ̀ka kan ní lọ́rọ̀ ọba Yorùbá ni. ẹ̀jẹ̀ òkè tó máa wo. lọ́nà àti ìwà lọ́hùn náà ẹ̀jẹ̀ kọ́ yálé bàbá mi. Yẹ̀sọ́. Ọ̀sán wọlé. Dosa, oh amaranya mau siapa? Ali. Ali. Olúfàdé Òròdú ọmọ Kẹ̀láwẹ̀, Olúfàdé Òròdú ọmọ Kẹ̀lá Àgbárọ̀, Olúfàdé Òròdú ọmọ Kẹ̀lá Àgbárọ̀, mọ́ wọlé mọ́ rọra, gbogbo yín pátá ẹ̀túyàyà jáde, ẹ dákun lábẹ́ ta ni gọ́fúnà wa Abdulrahman Abdulrasaq, àwọn ni ó gbàlejò lọ́jọ́ yẹn, já dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná.
wọn náà ká sì tún dúpẹ́ lọ́wọ́ bàbá mi CP mo kí bàbá mi o. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.